Adédoyin Adélékè Esther lọ́lọ́jọ́ ìbí èní happy birthday to you. Esther aya bàbá wo ni o. jẹ́ wá. Mr. Lecturer, I am very sure bí ọmọ lọ́jọ́ ìbí wà pa torí òní ni gbogbo wa ń celebrate ẹ̀. Every 27th March ni ọjọ́ ìbí Adédoyin Adélékè Esther Àríkẹ́ ọmọ mi ológo Tẹ́ńjì tó ń ṣe dáadáa pẹ̀lú bí o ṣe wá lé lọ́dún yìí òní fẹ́lẹ́ ìṣe àṣemọ wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀. Ọjọ́ 17 oṣù kẹta ọdọọdún kò ní di ọjọ́ ibi fún ẹ. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló máa jẹ́ àmín lórúkọ Jésù. Àríkẹ́ Adé ó yá nílé àwọn bàbá yín lóṣogbo òròkè ọmọ àṣálà Òṣogbo ìlú aró ọmọ aró dẹ́dẹ́ bí òkun ọmọ àrè òpẹ́ta àrèpẹ́ta wọ́n gbà á bí àrèmí bá pẹ́ta kẹ́ ẹ mọ́ ṣe gbà lọ́wọ́ mi o. Òṣogbo òròkè ọmọ yèyí Ọ̀ṣun ọmọ yèyí àtẹ́wọ́gbẹja níyàn lábẹ̀bẹ̀ èsúrú ni wọ́n jẹsùn lóṣogbo àkàrà ni wọ́n jẹsùn níjẹ̀ṣà èsúrú bàǹbà ni wọ́n jẹsùn lóròkì bí n bá wá kí yín ẹ̀yin lóròkì tí bẹ́jà ńlá sọ̀rọ̀ tí rán ikọ̀ níṣẹ́ aláró ọmọ àṣálà Adédoyin Adélékè Esther ó kú oríire ọjọ́ ìbí o ìgbà ọdún kan ni. Àríkẹ́ o Mr. Lecturer the CEO MMP ló wí pé. Àríkẹ́ mi bèbí wà á dàgbà àṣẹ Lecturer mà ló ń kí ẹ ṣùgbọ́n MMP tó ta lẹ́nu ṣùgbọ́n.